Oko ọ̀rọ̀ o. Jùú. Oko ọ̀rọ̀ dé. Àní ojú. Oko ọ̀rọ̀ o. Àní ojú kó ṣe gbọ́n lórí àwọn òbílẹ̀jẹ́. Odídẹrẹ́ ẹ̀yin délé ní ẹyẹ eré o. Ó mà káàbọ̀ o. Odídẹrẹ́ ẹ̀yin délé ní ẹyẹ àlùkò. Àlòkù rìn. Odídẹrẹ́ ẹ̀yin délé ní ẹyẹ ayé kò tọ́. Káàbọ̀. Oròmásọ̀kò èyí tó ń bẹ lọ́wọ́ mi ń ó jù Oko ọ̀rọ̀ ti dé fún tèmi. Àní ojú kó ṣe gbọ́n lórí ọ̀tá Yorùbá. Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Aláké tilẹ̀ Ẹ̀gbá Sìgìdì bàbá fẹ́ ṣeré ẹ̀tẹ́ ó ní kí wọ́n gbé òun lọ sódò òun fẹ́ lọ rèé wẹ̀. Láì ṣe súnmí competition. Show limit. Dọ́púkà ọ̀hún ọ̀rẹ́ wọ̀lú fẹ́nifẹ́ dónílé lórí. Bàbílà ti dónílé ọkọ̀ ó ti di ọrùn. Iléeṣẹ́ tẹ́tíwé tiẹ̀ àwọn àmàlù akórèdé. Ó yẹ òmùtúmùwà ẹ wá bá wa dòwò pọ̀. Ájàmọ̀kẹ́ ebú dọ́là àmúròhún ti máa rò fàyè. Àti nílé sẹ́kọ̀ọ́ ara eléyìí. ó yes kẹ̀ gbogbo àwa tá à ń gbàdúrà láti ní ilẹ̀ ká sì tún ní ilé lórí àti àwa tá a ti ní ta sì tún fẹ́ sí i. ire ti dé Double Crown ilé iṣẹ́ tó ń so ọ̀pọ̀lọpọ̀ mi rẹ́ǹtì dẹni tó ń ralẹ̀ tó ní ilé lórí lówó tí ò ga jara lọ. ìjọba fọwọ́ sí fòǹtẹ̀lú ilé iṣẹ́ Double Crown láti ralẹ̀ talẹ̀ kí wọ́n sì tún ralẹ̀ talẹ̀. a ní àwọn ilé àti ilé lóríṣiríṣi tí ò ní báyọ̀báyọ̀ nínú rárá. a ní ilé àti ilé ní Abuja, Lagos State, Ogun State. báwo lẹ ṣe fẹ́ sí 4-bedroom duplex with 1-bedroom bungalow BK àti 4-bedroom English penthouse with 1-bedroom bungalow BK. ó wà lóríṣiríṣi. a sì tún ní ilẹ̀ tó ń ta wàràwàrà lọ́wọ́ nílùú Àbújá along Oil Spring Estate FHA Lugbe Abuja. ẹ kàn sí Double Crown Homes ní suite 307 Ambis Plaza number 15 Undulak Z off Dr. Michael Okparawe Wuse Zone 5 Abuja. telephone +234 816 666 0007 àti +234 705022 2220. Double Crown Homes, your property, our priority. Ọ̀rẹ́ wọ̀lú fẹ́nifẹ́ dónílé lórí. Bàbílà ti dónílé ọkọ̀ ó ti di. Kì í bá ṣe pé àwọn ọba wọ̀nyí wọ́n ti jẹ́ dòdò. Dòdò tán fòróró dín kọ́hún. Wọn ò lè sòdodo wọ́n ti tàrán Yorùbá. Ti pẹ́. Kí ló dé tẹ́nu wọn ò lè sọ̀rọ̀ tẹ́nu wọn ò lè sòdodo torí pé wọ́n ti jẹ́ dòdò ẹnu wọn ò ní lè sòdodo. ẹ rántí pé ẹ̀yin náà bímọ tiyín. Ìjẹkújẹ ni ò jẹ́ wọn ó láròjinlẹ̀. Lóòótọ́ àwọn ọmọ tiyín náà lè wà nílùú òyìnbó. Ọjọ́ kan ń bọ̀ tí wọ́n sì wálé tí wọ́n bọ́ sọ́wọ́ Fúlàní ajínigbé Fúlàní darandaran. Àrùn tí ń ṣogójì báyìí ní sọ̀ọ́dúnrún. Àrùn tí ń sabọ́yadé gbogbo ọlọ́ya ní í ṣe. Bẹ́ẹ̀ ni o òkú ọ̀rọ̀. Ẹni tó bá ní ọ̀rọ̀ Fúlàní ajínigbé òkàn ń nílẹ̀ Oòduà àjẹpọ̀ onítọ̀hún ò sí láyé mọ́ ni. Ó ti kú tipẹ́ wọn tí ìgbésí ni. Gbogbo ẹ̀yin ọbalẹ̀ Yorùbá pátá tẹ́ ẹ ti gbàbẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ ti tàrán Yorùbá ẹ máa rántí ọjọ́ àti sun ẹ sì máa rántí gbogbo ohun tá à ń ṣe lẹ́nìí. Ìtàn ni ó dà lọ́la. Bíbélì sọ wípé. Aṣiwèrè ń kọ̀rọ̀ ọjọ́ láì mẹ́ni tí ó nà. Ó ṣe wọn máa ń kele. Bẹ́ẹ̀ náà ni Àlùkùránì sọ wípé. Alhakumu takasuru atasuru tumulma kọ́bíra kàlásà fatalamu. Ìtàn là ń kọ sílẹ̀ gbogbo ohun tá a bá ti ṣe gbogbo ẹ̀ lápadà wá jìn lọ́jọ́ gbèǹde àlìkíámọ̀. Àìkọ́wọ́rin ejò báyìí ní í ṣekú pa wọ́n ló jẹ́ kí ìyàwó máa jẹ wọ́n. Kí ló dé tẹ́nu ọba ilẹ̀ Yorùbá òkò? Owó ni. Ṣé nítorí owó? Nítorí ọlá, nítorí ipò, nítorí ọrọ̀ ayé yìí lásán. Mo tiẹ̀ gbọ́ pé Aláké tìlú Ẹ̀gbá Ọba Adédọ̀tun Gbádébọ̀ Ògúnkẹ́nu kẹrin wọ́n ti gbàbẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbọ́ lọ́wọ́ Tinubu ọmọ olè dábánsá. Ojú ọba bàbá gbé wiri. Ní ò jẹ́ kí bàbá ó lè sòdodo, ní ò jẹ́ kí bàbá ó lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Fúlàní darandaran bí wọ́n ṣe ń kidnap àwọn èèyàn tí wọ́n sì ń pa àwọn èèyàn tí wọ́n ń gbọ́ba aládé tí wọ́n ń pọ̀ba aládé káàkiri ilẹ̀ Oòduà. 2023 ambition ni. Bẹ́ẹ̀ lọ́mọ aláṣọ dúdú à ń wà kísà ọmọ ẹlẹ́ran jẹ egun. Olórí olè Bọ́lá Tinubu ó lọ sí Katsina State ó lọ fún wọn ní 50 million naira nítorí ọjà Katsina tó jóná. Adára níta mọ́ dára ń lé ọmọ àlè játijàti. Ẹ bá mi bí ọmọ àlè dábànsá ọmọ àlè Yorùbá Bọ́lá Tinubu léèrè pé èló gan-an ló fúnra Yorùbá nígbà tí ọjà sásá jóná nílùú Ìbàdàn. I wonder o. ṣebí nítorí ipò ààrẹ tí Bọ́lá Tinubu fẹ́ dìmú ni lórílẹ̀‐èdè lókèsè 419 Bọ́lá Tinubu ti gbàgbé pé ìwọ kọ́ ló lẹ̀mí ara rẹ̀ kí ló fi dán ọ lójú gan pé ọ wà láyé dọdún 2023 lókè èèpẹ̀. Ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dogun ọdún. Wàsíù Àyìndé K1 the ultimate. Arábàmbí kọ́hún. Ìwọ náà kọrin ẹlẹ́yà. Àwọn ẹgbẹ́ òṣèlú náà ń jójú ẹ̀sìn. Ó ń kọrin ẹlẹ́yà kiri nítorí owó. Gbogbo yín ẹ ti gbàgbé ohun gbogbo ló ní àtúbọ̀tán nítorí pé gbogbo yín ẹ lálẹ́ ẹ ní padà wá lálẹ́ o. Àṣẹ o. Lágbára Ọlọ́run Olódùmarè àfi tẹ́ ẹ bá ṣe ti ìran Yorùbá tẹ́ ẹ sì ṣe ti mẹ̀kúnnù torí pé orí ń ta mẹ̀kúnnù gbogbo. Òkú ọ̀rọ̀ orí nìkan kọ́ gbogbo ara ní ń ta mẹ̀kúnnù. Owó tó tọ́ sí ìlú
ó ti di kíkó jẹ tán wọ́n sì ń pariwo one Nigeria. ó kù ọ̀rọ̀ kí n má tàn ọ́ one Nigeria na one chance. pásítọ̀ Adélàjà ìránṣẹ́ èṣù tó ń pèrè ẹ̀ níránṣẹ́ Ọlọ́run. ó padà wá ṣẹ̀sí kúrò kan ìláyé ni o. oníkiri ìyàtọ̀ láàrin olóyè Sunday Igboho Òòṣà àti olórí àwọn Boko Haram àti bàǹdíìtì ó ló yẹ kí ìjọba orílẹ̀-èdè location 419 kí wọ́n lọ mú Sunday Igboho nítorí pé olórí adàlúrú ni. òpònú ayírádà. pásítọ̀ Adélàjà báyé bá ń jáyé bẹ́ẹ̀ yẹn bá ń jẹ́ èèyàn ó padà ṣẹ̀sí kúrò lórílẹ̀-èdè alààyè ni. ẹ má jẹ́ ń tàn yín tíjọba orílẹ̀-èdè location 419 orílẹ̀-èdè Nàìjíríà bá dán wò wọ́n dán tán báwo ni ò bá ṣe dùn tó tọ́mọ ilẹ̀ Oòduà ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n bá lè fi mọ̀ ṣọ̀kan kí wọ́n pa èròǹgbà papọ̀ kí wọ́n jọ tọ̀ papọ̀ sójú kan kí gbogbo ó lè wó ṣùkùṣùkù láti gba òmìnira lọ́wọ́ Haúsá lọ́wọ́ ìjọba amúnisìn tí wọ́n sọ wọ́n dẹrú káyé káàkiri àgbáńláyé. gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá kí àṣẹ kó lè padà sẹ́nu yín kẹ́yìn náà lè lẹ́nu ọ̀rọ̀. ọba Abdulrasheed Olúwo tìlú Ìwó ó jẹ́ tí wàá ṣe bẹ́ẹ̀ wérí ẹ̀ ti ṣe tẹ́ ó tún fẹ́ jáwọ́jà nítorí pé ó ti ń sinwin kò mọ ti ń ṣe mọ́ ń tiẹ̀. ọmọ Yorùbá ẹ jẹ́ pàtọ́kọ́ kó lè wó ṣùkùṣùkù Odùduwà nation ó gbọ́dọ̀ dúró ní ìyà yìí tó gẹ́ òṣì yìí tó gẹ́ ó di ọwọ́ tolórí tẹlẹ́mù nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè Odùduwà ó dọwọ́ tèmi ti yín òkú ọ̀rọ̀ rẹ o fún tèní. fẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ẹ fẹ́ máa gbọ́ wa síwájú sí i ẹ lè tẹ̀lé wa lórí Facebook page wa òkú ọ̀rọ̀ lórí YouTube channel Olat TV ní kẹ́ ẹ subscribe sí á láǹfààní láti máa gbọ́ra wa síwájú àti síwájú sí i. Rosa Media Records ló yẹ kẹ́ ẹ máa láǹfààní láti gbọ́ mi ọmọ nkele jẹ́ àlọ́ lé o.